ohun àgbàlagbà bá rí ní jòkó bọ́mọ kékeré bá gorí ìrókò kò lè rí o. ohun nìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú Deadly Getaway látọwọ́ Mobimpe ó dẹ̀ ti ń ṣò lórí Mobimpe TV báyìí lórí YouTube. ẹ káàbọ̀ sórí ìkànnì yìí ẹ̀yin olólùfẹ́ wa. lẹ́yìn ìtàgé lórúkọ ìkànnì yìí tí èní bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin kan wọ́n ṣe alábàápàdé ìkànnì yìí lórí YouTube ẹ láǹfààní láti bá wa subscribe sórí ìkànnì yìí kẹ́ ẹ lè máa rí gbogbo àwọn àtúpalẹ̀ sinimá wa. sinimá Yorùbá là ń ṣe àtúpalẹ̀ ń bíbà yìí o, a kì í upload content oní content o, ṣùgbọ́n a máa ń ṣe àtúpalẹ̀ sinimá òun ni. ẹ̀yin subscribe sí bíbà yìí náà kẹ́ ẹ dìkan lára àwọn mọ̀lẹ́bí wa tí ó máa jẹ ìgbádùn bá a ṣe mú wá lọ́lọ́kọ̀ọ̀kan èjèèjì. kí wá la mú wá lónìí? Deadly Getaway, sinimá kan, iṣẹ́ ńlá ni ó, iṣẹ́ tó juṣẹ́ lọ láti ọwọ́ Mobimpe ó dẹ̀ ti ń ṣò lórí Mobimpe TV báyìí. Deadly Getaway ó yẹ jẹ́ àjọ wọnú ẹ̀ lọ. ọ̀rọ̀ ìfẹ́ ní sinimá eléyìí ní í ṣe pẹ̀lú contract marriage. Two people living under one roof, fully aware they do not love each other. Affairs are not hiding. Respect is gone. The home becomes a stage where both parties act out their freedom while still bound legally and financially. Ṣé ẹ rí sinimá yìí? Ẹ̀kọ́ tẹ́ ẹ máa kọ́ nínú ẹ̀ pọ̀ gan-an. Ṣé ẹ rí? Nígbà míì tí òbí bá ń sọ fún ọmọ pé láńgbájá mo fẹ́ o fẹ́, tàmẹ̀dùn mo fẹ́ o fẹ́, kì í ṣe pé bóyá àwọn ọmọ nǹkan tí wọ́n ń sọ, ó ní nǹkan tí àwọn náà rí kó tó di pé wọ́n sọ bẹ́ẹ̀. Mobimpe àti ọkọ ẹ̀ nínú sinimá yìí ni o, wọ́n fẹ́ra wọn lóòótọ́, ṣùgbọ́n contract marriage ni wọ́n ń ṣe, kì í ṣe pé wọ́n fẹ́ra wọn dọ́kàndọ́kàn. Oníkálukú kan ṣe bó ṣe wọ́n ni. Kókó jábélé, kálukú ló ń ṣe tiẹ̀. Òun ni sinimá Deadly Getaway yìí. Nígbẹ̀yìn nǹkan tó ṣẹlẹ̀ nínú sinimá yìí, àfi bẹ́yìn náà bá lọ wò lónìí lẹ́ẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀. ẹ má yẹ kí n tí ì pọ̀ lọ́rọ̀, ẹ má yẹ kí n sọ jù fún yín. ṣé ẹ mọ Mobimpe? kì í bá wọn hèrà tí ò lọ́mọ nù, kì í tiẹ̀ ń bá wọn hèrà débi pé àìrà tí ò lọ́mọ nù. ẹ̀yin náà mọ̀ ọ́nà iṣẹ́ ọpọlọ níṣẹ́ tí Mobimpe ń ṣe. Bimpe Adedimeji delivers emotional intensity and desperation convincingly. Jide Awobona embodies cold calculation with controlled menace. Akeem Ogara supports the emotional and strategic conflict effectively. Gbogbo àwọn tó ṣiṣẹ́ nínú sinimá yìí gbogbo wọn ni wọ́n ṣiṣẹ́. àwọn òṣèré tẹ́ ẹ máa láǹfààní àti bá pàdé ń bẹ̀: Mobimpe fúnra rẹ̀, Akeem Ogara, Ṣẹ́gun Ògúngbè àti ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tó yẹ pé ẹ̀yin náà like the Yoruba movie industry. gbogbo wọn ni wọ́n ṣiṣẹ́, iṣẹ́ takuntakun, iṣẹ́ ọpọlọ dẹ̀ ni wọ́n ṣe. Deadly Getaway ó ti ń ṣò lórí Mobimpe TV lónìí. ẹ̀yin náà lọ wò ó kẹ́ ẹ lè jẹ̀gbádùn ẹ̀ dáadáa. ṣẹ́yìn lè rate sinimá yìí ní 10/10 àbí kílẹ̀ yín lè rate ẹ̀ lọ́dọ̀ yín? nígbà táwa náà wò ó èmi ti rate ẹ̀ ń tọ̀dọ̀ mi, ṣùgbọ́n tẹ́yìn ò báyìí tí wò ó ẹ máa lọ sórí Mobimpe TV báyìí lórí YouTube. ẹ lọ wò ó, tẹ́ ẹ bá ti wò ó ẹ padà wá sí ìkànnì yìí lẹ́yìn ìtàgé kẹ́ ẹ wá fi review tiyín sílẹ̀. ṣùgbọ́n kí ni kan mo máa ṣàkíyèsí nínú fíìmù yìí? kí lohun tí mo ṣàkíyèsí ń bẹ̀ nínú Deadly Getaway yìí? Lateef Adedimeji ò máa ṣiṣẹ́ ń bẹ̀. ṣé ẹ dẹ̀ mọ̀ pé nínú àwọn iṣẹ́ Mobimpe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Lateef Adedimeji máa ṣiṣẹ́ ń bẹ̀. ó ti wá lè jẹ́ sìn ẹyọ kan ṣo péré o ní Lateef Adedimeji máa ṣe, ṣùgbọ́n Lateef Adedimeji ò ṣiṣẹ́ ń bẹ̀. ẹ jẹ́ ká jọ wá wò ó, ṣé níbi tí Deadly Getaway tán sí yẹn ṣé bẹ́ẹ̀ náà ló yẹ kó tán sí ni? àbóyẹ kí fíìmù yìí ṣì ní part 2? bóyá tó bá tiẹ̀ ní part 2 Lateef Adedimeji náà máa wá ṣiṣẹ́ níbẹ̀. ṣùgbọ́n mò ń ṣàkíyèsí lára àwọn obìnrin tí wọ́n wà ní movie industry lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àwọn kan wọn kì í fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ nù iṣẹ́ wọn lórí YouTube. ẹ̀yin náà jẹ́ ká wo Tóyìn Àyìnmákù, ìyá ire, ọkọ̀ ò kì í fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ nínú iṣẹ́. ṣé kì í ṣe pé irú nǹkan yẹn náà ni Mobimpe ti ra wọlé báyìí? ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣì máa wò ná. ẹ̀yin máa lọ sórí Mobimpe TV lónìí, ẹ lọ wo Deadly Getaway. tó bá jẹ́ pé ibi tó tán sí yẹn náà ló yẹ kó tán sí, ẹ̀yin drop ẹ̀ sí bíbáyìí. tó bá dẹ̀ yẹ pé ẹ̀ ṣì ń retí part 2, ẹ drop ẹ̀ sí bíbáyìí, torí àwọn èèyàn kan ṣì ń retí part 2 eré ibi evil race, àwọn kan ṣì ń retí ẹ̀. mo máa sọ̀rọ̀ lórí yẹn náà láìpẹ́, àwọn kan ṣì ń retí, ṣùgbọ́n ẹ̀yin lọ síbẹ̀ kẹ́ ẹ lọ wò lónìí. ẹ ṣé gan-an. lẹ́yìn ìtàgé lórúkọ ìkànnì yìí níbi tá a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá fún yín, bóyá èyí tá a ti wò tẹ́lẹ̀, èyí tá ẹ ṣẹ̀fẹ̀ wò, tàbí èyí tá a ti wò tipẹ́tipẹ́, ibi ìlà tún ṣàtúpalẹ̀. ẹ ṣé gan-an nítorí pé ẹ ń subscribe sọ́dọ̀ wa. bẹ́yìn ò bá ti subscribe, ẹ bá a subscribe, ẹ pín káàkiri, ẹ kó dọ́dọ̀ àwọn èèyàn kí wọ́n mọ̀ nípa ìkànnì yìí pé ìkànnì yìí ìkànnì tó ní agbára, ìkànnì tó dùn ni. lẹ́yìn ìtàgé ní fún yín níṣà nínú àwọn sinimá tá a bá ti wò tá a bá dẹ̀ rí pé ó nítumọ̀,
òun náà làá náà máa mú wá sójú àwòrán yín pé kẹ́yìn náà ṣe kíni kẹ́ ẹ lọ wò kẹ́ ẹ lè jẹ̀gbádùn ẹ̀. ẹ ṣé gan nítorí pé ẹ̀ ń tẹ̀lé ojú òpó yìí lẹ́yìn ìtàgé títí ìgbà míì tá ò tún máa fi ríra. ẹ máa ṣe jẹ́jẹ́ o kẹ́ ẹ dẹ̀ máa gbádùn ra yín, ẹ máa yáta o, àníjẹni tí wọ́n ń wá. Àmín.